إلهي لك الحمد الذي أنت أهله على نعم ما كنت قط لها أهلا إذا ازددت تقصيرا تزدني تفضلا كأني بالتقصير أستوجب الفضل إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني فما لي حيلة إلا رجائي لعفوك إن عفوت وحسن ظني ولو أني صدقت زود عنها قلبت الآلهة. máìkì kejì ńkọ́ ẹnjìníà a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Muqoiba ńkọ́ tí Muqoiba bá jókòó màá ṣe àdúrà fún bàbá wa kábíyèsí ní ìkàlẹ̀ màá ṣe fún àdúrà fún bàbá wa ITK ní ìkàlẹ̀ màá dẹ̀ ju máìkì kalẹ̀. àfáà mi tí wọ́n kọ́kọ́ ṣe wá sí bàbá Gausu Shabab hafidhahullahu wa ra'ahu. wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan Muqoiba tó bá dijọ́ mi ẹ jẹ́ ká ṣe bọ́n ṣe máa ń ṣe kó bàa lè rí bó ṣe máa ń rí o. a'anakumullah. gbogbo àwọn ọlọ́lá tẹ́ pè sí ìkàlẹ̀ ni wọ́n ní àkókò tẹ́ ẹ mọ́ ìnfàìtì wọn sóde. àkókò àwọn àfa ọ̀tọ̀ àkókò àwọn ọlọ́lá ọ̀tọ̀ tẹ́ bá ti dà àkókò àwọn ọlọ́lá papọ̀ mọ́ àwọn àfa ẹ jẹ́ ká máa kọlura wa tó pọ̀. ibi gẹ́gẹ́ lásì mọ́ bàgbàlagbà òde tẹ́ pè mí tó jẹ́ pé mo ra tíkẹ́ẹ̀tì torí ẹ̀ wá nìkan ẹ̀kẹ́ fojú mi rárẹ̀ tó báyìí tí ẹ bá sàlùbáríkà àwọn èèyàn tí wọn ò rí yẹn rí tó wọn ní bọ́ yẹn ń bínú mo ti jù bẹ́ẹ̀ lọ. iṣẹ́ àfáà tí mo bá débi pé mo ti káàkiri ayé kí ló tún kù mọ́ tí wọ́n ti ń bù mí mọ́tò tí wọ́n ń bù mí mọ́kà tí wọ́n ṣe gbogbo ẹ̀ kí ló tún kù táwọn wá ń bẹ̀ mọ́ tí mo dẹ̀ níṣẹ́ tí mò ń ṣe tí mò ń ta màálù káàkiri àgbáyé. tẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ ká mọ̀ kọlù àwọn èèyàn torí pé àṣejù àwọn àfáà ni wọ́n lò pọ̀ wọn ò ní mọ̀ pé ìtẹ̀pẹ́ alóde lè fẹ́ bójú wa jẹ́. kò sí wàásì kankan mọ́ Muqoiba mọ̀ bọ̀ wá nìyí ẹ̀yin àfáà tí ẹ jòkó látàárọ̀ fànábì kí yín. bàbá wa abúlẹ̀ ọlọ́wọ́jọ́ mọ̀ dá sí i. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀yin ló sojú rẹ̀. gbogbo àfáà tó wà látàárọ̀ wọ́n ń lo dáúlà wọ́n ń kówó lọ ni. bọ́dẹ̀ ṣe ń lo dáúlà tí wọ́n ń kówó lọ ọ̀rẹ́ mi nìkan ni ò kówó lọ ló tún náwó ní Gausu Shabab kódà ńgbà tí Gausu tún lọ ó tún fún mi ní 100,000 pé Al-Fulany mò ń lọ 100,000 wà àdúrà ni. àwọn àfáà tán wá jòkó ní àwọn làwọn adébálẹ̀ tó látàárọ̀ báyìí mọ̀ sí wàásì ní síbá ìyá ọmọ dà ọmọ gan dàtà mọ̀ sí wàásì ọlọ́mọ kò sí wàásì ẹ̀kẹ́ mọ́ ẹni tó gbé máàkì fún mi ó ní ẹni tó bá mọ̀ Saheed Òṣùpá kọ́kílẹ́tẹ̀ kò Òṣùpá fúnra yín tẹ́lẹ̀. ẹ pé Òṣùpá lọ́tọ̀ ni odidi àfáà lèmi lọ́tọ̀ wàásì ẹjọ́ ọ̀tọ̀ nìyún. ẹ sì ti kílẹ̀ gbé máìkì fáwọn olórogún tí wọ́n kọrin Islam fún yín ẹ wá ní ẹni tó bá fẹ́ gba máìkì báyìí kó jẹ́ ẹni tó lè kọrin pàṣẹ kìí ṣe irú àfáà tiwa náà mọ̀ sọ bẹ́ẹ̀ fún. odidi ọ̀rẹ́ ni mèbúrú jí gbé fún mi ẹnì kò lè rí mi fi torí pé àfẹ́ ẹgbẹ́ mi ló tún sọ mí déyàn. dídá ìlànà 2018 ló rà fún mi ó sì fún mi 20 ó tún fún mi Mẹ́kà 2023 mo tún lọ umura 2024 nínú àkúlà fún mi ní 2025 torí ìtàmọ̀ ìlú àkúlà ló fún mi àtàwọn apá òfin Lagos. ṣé bẹ́ẹ̀ kọ́ ni torí táwọn fi sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé Òṣogbo la wà ibi tán dẹ̀ bí wa sí nìyẹn. àwọn ITK nísìn wọ́n ń lo òde káàkiri bàbá wa Abúlé wọ́n ń lo òde káàkiri bàbá kábíyèsí lo òde káàkiri kò yẹ kó jẹ́ wípé wọ́n mọ̀ rí bí wọ́n ṣe ń ṣe lóde ń bò míì tán bá débẹ̀ kán mọ́ àwọn àmọ̀ dunnú tán bá wà lóde tiwọn kán lè mọ́ fọkànbalẹ̀ lórí. bọ́rọ̀ ṣe rí nù afáwa Ajidris ọ̀pẹ́ nìkan ládùú bísímìlá. أعوذ بالله من الشيطان لك الحمد لك الحمد يا مولانا على كل نعمة نعم لك الشكر دوما
أنت أعلى وأكبر. Ajídìrísì kábàárẹ̀ lẹ́sùn la ọ̀sùn bíláì mi náà ṣe tọ́nu ọjọ́ bisimilahi rahman. أعوذ بالله من الشيطان الرجيم. Naam. بسم الله الرحمن الرحيم. Bàbá wa ITK odidi kẹ́hìn bá sòde owó òde ò lè sọ̀yàn dèèyàn. Àfà. لئن شكرتم لأزيدنكم. Tẹ́ bá sòde ẹsẹ̀ sùúrù ẹ̀jẹ̀ sàlẹ̀ fún tẹ́ bá sòde bàbá wa Muqoiba odidi kíní kan bẹ tó ti jó lọ ní ìtẹ̀ mọ́. Àwọn ITK IF tí ń bẹ lọ́wọ́ lé lọ́ndúrẹ́dì wọn eráyè wo IF bò. Àwọn bàbá kábíyèsí wọn ewa IF bàbá wa bulẹ̀ yín wọn ewa IF mọ́. Tẹ́ bá ti wọn níjòkó ẹ̀fọ́ kàbalẹ̀ ibẹ̀lẹ̀ ni obìnrin lásán ní ọ̀yọ́nu sí gbá àmọ̀sílẹ̀ bọ́kùnrin ṣe ń ṣe yóò sì rán àgbà mọ́tò àgbà mọ́kà. Olówó mọ̀pọ̀ lóṣogbo yá àwọn òsì tó pọ̀ lára àlàáfíà fúráfá. لئن شكرتم لأزيدنكم. Ìta fi ń bara wa jẹ́ bẹ́ẹ̀ ni pé bẹ́gibẹ́gi wa ti pọ̀ jù ọmọ wa tí ó ṣàìsàn àti lọ fọ síbítù bá tí wọ́n jẹ́ wọ́n fẹ́ la ìyàwó rẹ̀ tàwọn nìkan ló níyàwó ni. ولئن كفرتم إن عذابي لشديد. Dìlọ́ aṣíwájú gbogbo ìlú àrò kò ní bàjẹ́ láéláé. آمين. Bàbá Muqoiba a fẹ́ dúpẹ́ a bá yín dúpẹ́ fún Ọlọ́run. الحمد لله. Mo sì fẹ́ gba owó ọpẹ́ torí pé kò sí wàásí nìyí mọ́. كرمكم الله. Ọlọ́run ó mú ọjọ́ wàásí wa ìjọ wẹ́dí àfàwà àrídùnnú àbí àfàwà kíni àrídùnnú àríwàásí ṣe ń jọ náà. كرمكم الله. Bàbá wa ITK incoming honourable إن شاء الله. ẹ ti wọlé tán yányán kò sí tàbí ṣùgbọ́n ìdí tẹ́ fi wọlé níjó ní tí bàbá wa Ajiwa Abdulkabir Ajíṣọpẹ́ Captok wọ́n wá ní àwọn fẹ́ gbé aṣíwájú 2027 dání. كرمكم الله. Ó wá pọ̀ tún la tí wọ́n ṣe program wọn ní Al-Fulany ìkan tí mo fẹ́ bẹ̀ ni pé mo fẹ́yàn mẹ́wàá ní local government kọ̀ọ̀kan ní gbogbo Ọ̀ṣun tó jẹ́ Fúlàní mo ní wọ́n ti dé. حياكم الله. Ìyí tí wọ́n fi láàfin ni wọ́n ti dé bẹ̀ ni pé wọ́n láṣẹ sílẹ̀ tẹ́lẹ̀ kìí ṣe wọ́n tó rànjú dé báwa ayé wa dá kọjú 5,000 tà wá ọ̀fẹ́ fún 5 million gbogbo Fúlàní bẹ̀rẹ̀ ọba fún 5 million láàfin ṣe. إذا منح الوهاب. Ẹ̀yin Yorùbá dá sí ti bá ṣe ẹ ti jẹ́ ká mọ̀ pé 5 million èso owó tó rà náà fẹ́ kọ́lé sí jàrò lẹ́gbẹ̀lẹ́ àti kì í bẹ̀ kí là ń dá àwọn ará sí. إذا منح الوهاب عبدا فقل له. Ẹ rí i pé ní gbogbo South West ní Ọ̀ṣun state ló fìfọ̀ kàbalẹ̀ tó jù lágbára abẹ́ gbọ́ tí wọ́n ní jiyàn gbé lọ́sùn ni. Àwa Fúlàní ibẹ̀ àwọn ITK lájọ́ ń sọ̀rọ̀ papọ̀ èmi náà fẹ́ kọ́rù apartment wọn MBJ ọ̀rẹ́ mi ti kọ́ mèbúrú ti kọ́ tiẹ̀. Níbi tí mo wà àlàáfíà mi ò lára mi ti fi jiyàn gbé. إذا منح الوهاب عبدا فقل له. Bí mo ṣe kúrò ní ìbáyìí wọ́n ti tẹ AC yàrá kan fún mi kalẹ̀ lẹ́ńbíje tí ń lọ rẹ́sítì sí sẹ́fẹ̀ ní ìtura pé mo fẹ́ jiyàn gbé. هنيئا مريئا مرحبا لعطية. Ibi tí n ti ń wò pé tí n bá ṣe wá sí débì kan bàbá abúlé ó ní wá gbalẹ̀ kan kí n tó kọ́lé síbẹ̀ kí ni wàhálà tèmi pẹ̀lú pé jiyàn gbé. ولدنا اليوم قرة أعين. Bàbá kábíyèsí Dìlọ́ aṣíwájú ẹ jẹ́ kí bàbá kábíyèsí gbọ́dọ̀ tí ń sọ. بها نشكر المنان. Bàbá wa وذلة. onílàjọ ọ̀fìnlàjọ ẹ̀land mo fi kábíyèsí olúfọ̀ fífọ́n kíyín torí ọmọ fọ́n lèmi Fúlàní mi lóòótọ́ àmọ́ bẹ̀ náà bí mi sí. Níjó ní ìtọ́lá àwọn Fúlàní ó lọ mo ní bàbá mi ní ẹ fẹ́ sọ pé yóò lọ tó náà lọ́wọ́ tóun ti wá ìfọ́n náà bí èmi sí ń tèmi ẹ̀ lélẹ́ mi láàjọ máa ránjú mọ́ra wa ni. فنحمد كل الحمد إذ هو واجب على الخلق طرا كلهم دون ريبة. ẹ̀yin onílù Ọlọ́run jọ máa dá sí i. Bàbá kábíyèsí bàbá ITK owó tí ò ní dìjà la fẹ́ gbà owó tèmi èso owó tí ẹsẹ̀ mọ́ ní àpín lẹ́yìn àgbo yín gbà nísìnyí báyìí sọ pé tí yín nì tèmi náà ní ẹ̀yin bá ń sà inú mọ́tò yá wọn bá yẹn jà sóró owó tá a pín lójú ẹsẹ̀ ni. وكم طامع. Bàbá wa ITK a fẹ́ gba 1 million owó ọpẹ́ fáwọn àfáà. طول الحياة أو طول الزمان ولم يلد. Ìdí tá a fi máa gbà lọ́wọ́ yín báwọn ayé yín ti dá kọjá kẹ́nìkan rí iná sí yín. ويبكي. bẹ́ẹ̀ bá rí iná sí yín lúlù tí wọ́n lu ẹ̀mí yóò fẹ́ bọ́ kó omi tó ti rí iná wọn ni. ويبكي ويدعو الله في كل لحظة. àmọ́ ní tá a bá ti gbá máìkì mú tá a fi máìkì rí iná sí yín báyìí àmọ́ rí iná sí yín kòrókòró ni pé we need money.
ولكن أبى ربي فليس لذنبه. bàbá ITK ẹ fún wa ní 500 látọ̀dọ̀ yín máa ká máa bá a lọ. ولكن منه بل لمن شاء. bàbá ITK ẹ ṣe sùúrù ń gbà lọ yín àmọ́ ń gbà ẹdú ẹ ṣe sùúrù ṣẹ́rọ́ tẹ fẹ́ mi yìí wàláì kọ́dà káwọn afá máa ṣàfùrákùn òní gbà ń bẹ ẹ fún àwọn náà 50,000 tiwọn báyìí kọ́ mọ́ bà ká máa lura wa ẹ̀yin náà padà parí ìjà tó bá ń lura wa lójú ara wa báyìí owó àwọn afá 50,000 pásù kan. فنحمد كل الحمد. ta ni ó sojú ara yín jẹ tún ní mọ̀ yẹn ara yín jẹ lẹ́yìn ètò ta ni ó sojú àwọn afá ń bẹ̀ o. ẹ dákun. afá yìí dà. Karamakumullah. kò sí wàhálà. bàbá kábíyèsí owó ọpẹ́ látọ̀dọ̀ yín sá kẹ́nìkan máa súnmọ́ bàbá kábíyèsí ẹ fẹ́ mi lówó ọpẹ́ tiwa 100,000 àwọn àfa 100 ó jẹ́ 200. Karamakumullah. ọ̀ya mọ̀ yìí dàkún ṣe kíá. Aralhamuda. kọ́mọ́ làwọn ò ṣe mọ́ báwọn. Aralhamuda lil insani. Wala wajibin. bàbá kábíyèsí alájọ ọ̀fìlàjọ ẹ kò ní bàjẹ́ fún yín. Aralhamuda amina. èyí ju bíìlì sọ́ba níta ti fún alágbó ọlọ́run fún àlùbáríkà sí. Àmín. bí n bá ṣe yá báyìí mo ṣe yá. dání tí o bá pé kò pé nù. Aralhamuda lil insani. Wala wajibin. talẹ́ bá tiẹ̀ jẹ́ wọn ẹ ṣe sùúrù jàre àwọn èèyàn mọ ẹnẹsí VSOP onímọ̀ sí wá sí mbẹ́ wá sí ṣe èèyàn máa ń gbọ́ wá sí bí ẹnẹsí VSOP. kíni yóò dààmú kó ló ń gbọ́ pé kò ní dáa fún òkú ní ká máa lù mí lórí stéèjì. Aralhamuda lil insani. Wala wajibin ala kulli halin na'iman kana shajiyan. وما زلت ذا شكر وفي كل لحظة. bàbá wa ITK dákun ní tébù yìí ta ló lè fún wa lówó ló tébù yìí. máa lò rẹ dáadáa máa lò rẹ. ẹ rí i pé mo jọ yín ni. وما زلت ذا شكر. wọ́n kàn ń pè mí Fúlàní náà ni bàbá yìí náà lẹ́bi wa tẹ́lẹ̀ náà àtàlámọ̀ tẹ́lẹ̀ náà. bàbá wa Dada Lawrence ayé sòro ẹ dákun ẹ jẹ́ ká ẹ bá fowó àdúrà ránṣẹ́ tó rà ní Muhammad Dada Lawrence ọ̀ya. aṣíwájú gbogbo ìlú àrò lápapọ̀ ọlọ́run ní Ìjọba jẹ́ ọ̀ya owó bàbá wa Lawrence má jà bámu lódìdí dákun àwọn àfáà méjìlá fẹ́ pín. wọ́n ní odidi ni ó mú wá. lọ ẹ má yẹ kí wọ́n jà wà àfáà àtàpọ̀ ní ìrẹ́jà ẹ jẹ́ kájọ pín lára wa ni. àti wàá mẹ́ ti pẹ́ ẹ̀sẹ̀ dé ni ojú mi kọ́ lẹ́ dé ni. ayé sọ̀rọ̀ ọ̀ya olùrìnsẹ́ ńlá gbogbo Ọ̀ṣun state èmi náà tó san tìrọ̀ rẹ̀ kan láìpẹ́ yìí náà ní ìsìn báyìí mo kú ti bọ́wọ́ rẹ ojoojúmọ́ là ń sòde. ọ̀ya ayé sọ̀rọ̀ dà. ọ̀ya ìgbà papọ̀ lẹ́ẹ̀kan náà ká máa ṣe ní nánú kọ̀sámù náà ni. ọ̀ya authority owó àdúrà ọ̀ya ìgbà papọ̀ owó àdúrà lọ́dọ̀ authority ọ̀ya. naam. wọnà hamudu. bàbá wa Amiru Shabab àti bàbá Alimini Hajj bàbá wa Rọ́dù Kalam bàbá wa Asipa Ajísọpẹ́ àfàwà Teslim gbogbo àgbàlagbà ni mo kí o táwọn ìgbà tí wọ́n gbé máìkì fún mi ti Fúlàní ló wọ̀ mí tí Yorùbá ẹ̀sẹ̀ ń wọ̀ mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ nísìnyí ẹ má bínú. Aralhamuda lil insani awwala wajibin. authority ẹ fún ọ lọ́wọ́ àdúrà àwọn àfáà ṣe ẹ dáhùn. dodo ede ṣé dára lẹ́wà àkùjọ mẹ́ta o ẹ máa balẹ̀ dáadáa ẹ wá. Ala kulli halin. owó àfáàná ọlọ́wọ́ jẹ́ lálùbáríkà kún ẹ lálùbáríkà àfẹ́ àlùbáríkà kún fún yín ni ẹ lálùbáríkà kún. ṣebí mo fẹ́ ṣèkómọ lásán ni owó kọ́mọ nulẹ̀. bàbá wa abúlé sówó ẹ máa bọ̀ fún àná bíbẹ̀ yín ẹ dákun mo fẹ́ ẹ̀yin kankan fẹ́ kẹ́ ẹ wá nítorí àná Muhammad ní rísìn ó ní rísìn ẹ dákun. ẹ rárá o owó èmi àtẹ̀yìn àfa bẹ́lẹ̀ dàbá ṣe pín náà ni tìyín ní tiwa ní ọ̀ya bàbá dòdòdè sẹ́mọ̀ pé ẹ̀yin lẹ́ padà ṣe rójà tẹ́ gba gbowó wa ní ìnísìn báyìí ẹ ṣe sùúrù ẹ gbowó kíni àfa ẹ bá gba pásù kíní ká àfa àpín kọ́mọ́ bá dìjà ẹ dákun ń ṣiṣẹ́ tẹ̀yìn náà lónìí ẹ dáhùn kíní
jẹ́ pé kò ní fún mi lówó ọyọ lọ́ba mọ́ wá bàbá wa abúlé ọlọ́run níjó bàjẹ́ fún yín Àmín. ìdí tí mo fi ṣàdúrà fún yín báyìí ni pé wàláhì alukur'an kì í pé torí pé mo rójú yín o wàláhì látàárọ̀ tí mo ti dé mo bá yín ní ẹ̀dẹ̀ náà ni gbogbo àtàbá wa pàdé yín ẹ̀wọ̀n náà bẹ́ẹ̀ náà ni àìní rí náà ò ní ṣe ti yín mọ́ o àmọ́ ṣe wá rí ojú wa ń tì mí pé ẹ̀yin tẹ̀ náà látàárọ̀ bó ní sọ wá béèrè lọ́wọ́ tí yín àmọ́ wà tẹ́mi ò tí wàá gbowó tí ń kọ́ tí ò tí sí lápò mi àwọn àfáàná dẹ̀ ránjú mọ́ yín lẹ́yìn yìí bó wàá láṣẹ yún sí. méjì ni ó mú wa méjì. méjì ni ó mú wa. ìyẹn kọ́. bàbá wa bulẹ̀ gbogbo ilẹ̀ tábà ti tò ní dẹjọ́. Àmín. ọlọ́run ẹni kódà lọ́wọ́ ta family house wa ní ìpín dọ́kúmẹ́ǹtì. dòdòdò yẹn fún wa lówó sẹ́yìn nígbà lọ wàhálà ní dákẹ́rù pé ẹ dákẹ́ fún wa lówó jà ẹ má bọ̀ jáde. àní ẹ wá fún wa lówó èyí tẹ́ ti ní náà ẹ yọnu èyí tẹ́ ti ní. tẹ bá gbà wọn yàn musa ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni ẹ má wulẹ̀ ṣe kábíyèsí kankan ẹ má bọ̀ wá ẹ mú 20,000 wá ká ṣe 10,000 láàrin àwọn àfa. ẹ fún yín létà èmi náà ní tèmi tí ń fún yín ẹ kọ́kọ́ mú tèmi wáyé dúró tàbí bẹ̀rẹ̀ program tiyín náà àní ẹ gbà lọ́wọ́ sẹ́wọ́sẹ́wọ́ ẹ wọ́n padà fún yín sẹ́ wọ́n yìí fún yín wọ́n máa tọrọ lọ́wọ́ yín ni ẹ dákẹ́ dáhùn jáde wọ́n máa tọrọ lọ́wọ́ yín ni. Basọ̀run èdè ọ̀yá pé Basọ̀run pilẹ̀ Basọ̀run pilẹ̀ ìpìlẹ̀ Basọ̀run gá wọ́n ní ọmọ bọ̀ wá wájú Basọ̀run gá wọ́n ní ọmọ bọ̀ wá ọ̀yá ẹ ṣe sùúrù orin tó yé mi bẹ̀ ni pé kéwúdọ̀ọ́là ló já wá dúpẹ́ ṣe sùúrù onílù yìí orin táwọn ijó yòó ní níyàn lára tẹ́yìn bá fi lè rówó pàlọ́ àwọn dòdòdè bàláì ọ̀sẹ̀ tẹ́yìn wẹ̀ ṣiṣẹ́ láyé dòdòdè kò ní bàjẹ́ lágbára náà. náà akí àwọn bàbá wa Mufasiru fún gbogbo Òṣogbo lápapọ̀ bàbá Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́ fún yín láéláé gbogbo ẹ̀yin tẹ́ náwó látàárọ̀ Ọlọ́run ní jẹ́ ẹni tí ó mọ tọrọ o ẹ̀ ń fún yàn ní ẹ̀ nípa àdéhùn tí ó mọ tọrọ o gbogbo ọ̀nà bíi táṣìírí ń gbà bò Ọlọ́run nípa bẹ̀ tú o ẹ̀yin onílù ẹ̀ ṣe sùúrù. àfàwà ẹ dákun láàrin ìṣẹ́jú kan gbogbo àwọn tí wọ́n náwó fún wa ẹ bá wa ka kún fáyà kún méje fún wọn kọ́lọ́hún lánàá Muhammad gbogbo nǹkan tí ń dun ẹnìkọ̀ọ̀kan wá nú ọlọ́mọdé ó dìbànújẹ́ o. A'udhu billahi minash shaytanir rajim. ọ̀ya àwọn onílù náà ẹ máa dàníyàn. Bismillahir rahmanir rahim. owó tí ń náà odidi ni ẹ ṣe sùúrù. Badi'us samawati wal ardi. dàníyàn má fàdúrà ṣeré. Wa idha qada amran fa innama má sì béèrè kan kékeré kí ló ń béèrè ẹ̀rọ ọlọ́ta fún onípò lọ́dọ̀ náà tó jẹ́ ẹ̀rọ ọlọ́ta lọ. fayakun. àmín. Qalat rabbi. Naam. Anna yakunu li waladun wa lam yamsasni basharun. Ìfẹ́ owó tó pọ̀. Qala kadhalikillahu 500 billion ti tó mi. yasha'u. kò sí tí fowó ṣe. Idha qada amran fa innama yaqulu lahu kun fayakun. gbogbo nǹkan tó ń jẹ́ òkè ìṣòro gbogbo wa Ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀. inna Isa inda Allahi kamathali Adama khalaqahu min turabin. Àmín. Thumma qala lahu kun fayakun. Àmín. wa huwa alladhi khalaqa as-samawati Muqoiba wal-arda bil-haqq. Muqoiba. wa yawma yaqulu kun fayakun. Naam. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. نعم. ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. آمين. إنما أمره إذا أراد
شيئا أن يقول له كن فيكون آمين. والذي يحيي ويميت آمين. فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. نعم. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. Aki baba wa Aja. Balo. Yoda. Tí bàbá wa Àjà tí wọ́n já tán bá ti jókòó. Wàláhì Àjà pọ̀ nù ayé fa. Tájà bá ti jókòó entertainment aspect improper. Ọ̀gá mi Ọ̀túnba Chief Adékúnlé Abọ́ládé Dòdò Èdè. Sheikh Al-Fulany Ismail Bono Abbas. Baba Àjà wọ́n kí bàbá wa Alájì ẹ̀. Wọ́n kí bàbá wa Abúlẹ̀ Sowó. Ẹ jọ àwa tó kù ẹ wálé ẹ wálé ẹ jọ. Ẹ jọ wálé.